الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله. أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله. أزكى صلاتي وسلامي لرسول الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين، وبعد. أقول فún Ọlọ́run Ọba, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó bá ní ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábí Ànábì àti gbogbo mùmìnì tí wọ́n dúró ti ẹ̀sìn Ọlọ́run Ọba bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san. Jàmáà mùsùlùmí gbogbo títí ń gbọ́ wa, akíra wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tí ó máa jẹ́ kókó ọ̀rọ̀ wa ní ìjókòó títòní, òun náà ni alhathu ala al-ilmi wal-amali bih. Alhathu ala al-ilmi wal-amali bihi. Ìṣenilójú kòkòrò lórí wíwá ìmọ̀. Bá a bá wá ìmọ̀ náà tán, kìí ṣe pé ká wá fi kalẹ̀ lásán, ká fi ṣe iṣẹ́ sí, pàápàá jùlọ ìmọ̀ ṣẹ̀ríà. Ìhà wo ni Islam kọ sí ìmọ̀? Ìhà tí Islam kọ sí ìmọ̀, ìhà gidi ni, ìhà foundation ni. Ìmọ̀ gangan òun ni ìpìlẹ̀ ẹ̀sìn Islam. Tá a bá ní ká wò wò, a rí wípé àkọ́kọ́ àṣẹ tí Ọlọ́run kọ́kọ́ pa òjíṣẹ́ Ọlọ́run Ọba láṣẹ rẹ̀, tí sì ń jẹ́ pé ní òun náà ni àkọ́kọ́ ìgbà tí màláíkà Jibril tí ó sọ̀kalẹ̀ wá bá Ànábì sallallahu alaihi wasallam tí ó fi di òjíṣẹ́, tó fi kúrò ní Muhammadu ibn Abdullahi lásán, tó fi di Muhammadu ibn Abdullahi Rasulullah. Tabaníká wo àkọ́kọ́ ayé Al-Qur'ani ayé pé ní ìmọ̀ ló gbé wá. Ọlọ́run sọ fún ṣọ́yọ́ pé iqra bismi rabbika alladhi khalaqa, khalaqal insana min 'alaqa, iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allama al insana ma lam ya'lam. Allahu akbar. Àwọn oríṣiríṣi ọ̀nà tá a lè fi gbọ́ yé wípé ìmọ̀ gangan ní ìpìlẹ̀ Islam pọ̀. Àkọ́kọ́ ni pé iqra, ìránṣẹ́ Ọlọ́run Ọba, ó fẹ́ dòjíṣẹ́ ni o. Ìmọ̀ làkọ́kọ́, ìmọ̀ ní entrance, ìmọ̀ ní buwọlé sẹ́sì Islam. Ọlọ́run wá sọ débi wípé ní ọwọ́ wá sọ wípé ní máa kà lórúkọ Ọlọ́run Ọba rẹ̀ alladhi 'allama bil qalam. Ọlọ́run tó fi màmá gègé, bákan náà 'allama al insana ma lam ya'lam. Ọlọ́run yìí gan náà ló tún fi màmá àwọn ẹ̀dá tó dá, ló jẹ́ kí àwọn ẹ̀dá ọmọnìyàn ni ló jẹ́ ká yàtọ̀ sẹ́ranko. Lára ikọ́ Ọlọ́run bá fáwọn ńlá àkáyì, ó sì yọ̀ǹda fún wa, ó sì kọ́ alẹ́ pọ̀. Àkọ́kọ́ nù. Bá a bá tún rántí, á rí wípé ní ìmọ̀ náà lọ́lọ́run bá fi gbé Ádámù ga, ló fi gbé gorí àwọn màláíkà níjọ́sí nígbà tí Ọlọ́run bá ṣe ìdánwò fún àwọn méjèèjì. Wa 'allama Adama al-asma'a kullaha. Ọlọ́run bá wá fi ìmọ̀ àwọn orúkọ mọ ànábì wa bàbá ńlá Ádámù ní ìta màláíkà ó mọ̀. Bàbá rẹ̀ pé ní al-ilmu ìmọ̀, gẹ́gẹ́ bá ti máa sọ wípé ní nurun, ìmọ́lẹ̀ ni. Ìmọ̀ yìí ní ó sọ fún yà wípé ní kíní yìí ó tọ́ kí n ṣe, eléyìí kò tọ́ kí n ṣe. Ìmọ̀ ni. Ipò tí Islam fi mú ìmọ̀ ni. Ó sì ṣe wá lójú kòkòrò rẹ̀ káwá mímọ̀. Al-Qur'an sọ fún wa wípé ní hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun. Àwọn tí wọ́n nímọ̀ àtàwọn tí wọ́n ò ní, ǹjẹ́ wọ́n ṣe déédéé bí? Ìdáhùn rẹ̀ simple, wọn ò ṣe déédéé. Òun ni ò jẹ́ kí Kùránì ó mẹ́sì wá. Ó sọ pé ní gbogbo wa náà la lè fèsì eléyìí hùn, ìtún la ya'lamun. Wọn ò ṣe déédéé, wọn ò jọra wọn.
ọ̀kan náà àwọn onímọ̀ sọ wípé ní al-ilmu yarfa'u baytan la imada lahu wal jahlu yahdimu bayta al-'izzi wal sharafi. Al-ilmu ìmọ̀tẹ́rìhùn yarfa'u baytan la imada lahu. àwọn ilé tí ò tiẹ̀ ilé tí ẹ pé ní tí ò lóko yìí ni pé tí ẹ gbórúkọ wọn ní tẹ́lẹ̀ ìmọ̀lẹ́ fi máa gbórúkọ wọn lẹ́bi máa gbórúkọ wọn ìmọ̀ ní sọ̀rọ̀ ní àwọn ìtẹ́ ń gbórúkọ wọn lónìí náà tẹ́ ń gbórúkọ wọn lónìí pẹ̀lú ìmọ̀ lánàá àwọn náà ò ló kọ́kọ́ wọn ò hàn àwọn tí wọ́n kọ́kọ́ nímọ̀ níbẹ̀ àwọn náà ni wọ́n sọ wọ́n dẹ̀ ń sáré ká mọ̀ gbogbo àrè pé ní ìmọ̀ ló gbé wọn ìmọ̀ ló láòdù wọn ìmọ̀ ló polongo wọn ìmọ̀ ló pariwo sáyé ṣùgbọ́n lódì kejì wàlìjáàlú opposite ìdàkejì ìmọ̀ àlìjáàlú àìmọ̀kánni onímọ̀ náà sọ wípé ní wàlìjáàlú yahdimu bayta al-'izzi wal-sharafi àmọ́ ìmọ̀kan tẹ́ rí òun máa ń fa ilé ọlá ilé yìí yóò sì fà á ya kókó àti ọlá tí ń bẹ fún ìmọ̀ ni ẹ jẹ́ ká ṣàgbéyẹ̀wò rẹ̀ anwa'ul ilm fi sharia kí ni àwọn oríṣiríṣi ìmọ̀ nínú sharia ìmọ̀ nínú sharia gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ní al-islamu dínú wa dawla ẹ̀sìn islam dáàlì méjì ni dín ó mójútó ẹ̀sìn bí àárín ẹ̀dá àti ẹni tó dá ọlọ́run bí ó ṣe dá tó mójútó bákan náà ni àdáwọ́là ìṣètòjọba ara ẹni tí a máa ń ṣe láàrin ẹnìkan yẹn méjì dáwọ́là ni láàrin ẹnìkan àtijọba ó ti di dáwọ́là bó la ṣe regulate àárín ara bó láàrin ara ó ṣe dán mọ́ránmọ́rán ní méjì ní mẹ́ta ní mẹ́rin ní ó fi dórí ìjọba dáwọ́là ni méjèèjì ni Islam dá sí méjèèjì ni Islam sì ní àwọn òfin sí ẹ̀kọ́ méjèèjì yà gbọ́dọ̀ mọ́ wá mọ̀ èyí tí ó máa rìn ọlọ́ àtàwọn àtọ́lọ́wọ́n bá tún dá ká mọ̀ èyí tí ó mú ètò ayé wa ṣe táàfìmọ̀ ká mọ̀ so àwọn anwa'ul ilmi nù méjèèjì yìí náà wá ní àwọn ọ̀nà yẹn ń bẹ́ ń bẹ̀ tó yẹ pé ní kò sí àgbọ̀dọ̀ mọ́mọ̀ àwọn mabadi'ul ilmi àwọn nǹkan tó yẹ pé ní mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́mọ̀ tí ò bá mọ̀ kò dáa kò tí ì jẹ́ mùsùlùmí tó tí ó sì sin lọ́wọ́ gbọ́dọ̀ mọ̀ Fátíhà àtàwọn sura tí wọ́n fi kírun gbọ́dọ̀ mọ̀ àwọn ìpìlẹ̀ kọ̀ọ̀kan nípa zakat gbọ́dọ̀ mọ̀ àtọ́lẹ́gùn márùn-ún tó kù bẹ́ẹ̀ náà nípa ètò ayé náà ó gbọ́dọ̀ mọ̀ wípé ní òfin tó dè mí nínú ìlú tí mo wà ní níta gbọ́dọ̀ ṣe ní níta gbọ́dọ̀ ṣe ní tọ́ ọ̀ràn yẹn nìyí ó wá kọ àwọn nǹkan tá ń pè ní fardul kifaya àwọn tó ṣe wípé ní kì í ṣe dandan kí gbogbo owó mọ̀ táwọn kan bá ti mọ̀ ó ti tó fún àwọn kan lábala àtàkọ́kọ́ tí ń jẹ́ díìnì káwá wà wọn tó yẹ pé ní wọ́n máa jíndò ìmọ̀ ẹ̀sìn kò pa dandan fún gbogbo wa báwọn kan bá ti máa nù wá alhamdulillah ó ti tó àwọn yìí ni wọ́n máa wá fi yí àwa tó kù tá a mọ̀ nípa ti dáúlà nípa ti ètò mójútó ìlú náà a gbọ́dọ̀ ní àwọn kan tó yẹ pé ní wọ́n mọ̀ nípa economics ni gọ́ọ̀mẹ̀ntì ni gbogbo ìmọ̀ tó tó kù pátá náà àwọn tá a mọ̀ kánà gbọ́dọ̀ mọ̀ gbogbo ilé ìná ní Islam tí wọ́n fi ń jẹ́ al-islamu dínun wa dawla lára ìròyìn lára àwọn àmì àti ìṣe òǹpinya láàrin ẹ̀kọ́ táǹpé ní al-ilmu àti nǹkan míì ni wípé babul ilmi wasi'u ojú ọ̀nà àmọ̀ ó fẹ́ Islam gbà láyè ká wá ìmọ̀ ibi pé ní oúnjẹ náà sọ wípé ní al-hikmatu dalatul mu'min hikma òye wisdom ọgbọ́n nǹkan tí gbogbo wa máa ń wá ni ibikíbi tá a bá ti rí ọgbọ́n ibikíbi tá a bá ti lè rí ìkámù bákan náà ni Islam ò ṣe ìmọ̀ kan kò ṣe léwọ̀ débi pé ní maqulatu mashhura àwọn gbólóhùn kan bẹ tó ṣe pé ní ó gbajúmọ̀ látàwọn onímọ̀ àwọn àfáà máa ń fi wáyé pé ní pàápàá jùlọ lábala tèdè wọ́n sọ wípé ní man arafa lughata qawmin amina makrahum ẹnikẹ́ni tó bá gbọ́ èdè àwọn àràn kan irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ti bá a ṣe ń bá yí pé ní ó ti là kó nínú aburú wọn ò lè dètè sí mọ́ bàbá ń sọ pé àwọn fẹ́ pa á ní àbáwọn fẹ́ ṣe kankan fún ni ó ti mọ̀ àmọ́ tí ò bá wá mọ̀ bóun ló ṣe rí tó lára àwọn ọ̀lànà bàbá wa ní ìmọ̀ yìí tán tá a bá ní tán ìdí Islam gbogbo àwọn wípé ní kálò kò sí thamara kan kò sí hádàfù kankan kò sáǹfààní kankan lára ìmọ̀ téèyàn ní tí ó lò ó ní bàtàlá ń sọ náà lùkọ́ ní pé ní wal asr innal insana lafi khusr títí dé parí àyà
ìmáàmù Ṣáfi'í rahimahullah rahmatan wasi'a ọ̀kan lára àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ńgbà tó ń sọ àgbọ́yé rẹ̀ sáyà yìí ó ní pé bọ́lọ́hun ò bá sọ áyà míì kalẹ̀ mọ́nà Al-Qur'an sura míì kalẹ̀ mọ́nà Al-Qur'an ní tayọ sura eléyìí ó ti tó àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ló fà torí wípé nínú sura yìí Al-Qur'an ní sàlàyé ìpele ntí ń jẹ́ ẹ̀sìn fún wa wal asr ọlọ́run ní kóun fi àsìkò ìrọ̀lẹ́ ayé búra ọlọ́run ọba ó ní àṣẹ ó láǹfààní àti fi gbogbo nǹkan tó dá búra àmọ́ wa ẹ̀dẹ́ ènìyàn a lè fi nǹkan kan mí búra lẹ́yìn ọlọ́run ọba o ọlọ́run ní pé innal insana lafi khusr àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà nínú ìparun inú òfò ni wọ́n wà gbogbo ohun pátápátá ọlọ́run wá ṣàyàfi àwọn mẹ́rin kan illa alladhina amanu àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ àwọn yìí wọ́n ó là fún ibi ìparun illa alladhina amanu wa amilu salihati àti àwọn tí wọ́n ń ṣe dáadáa àwọn náà wọ́n ó là fún ibi ìparun illa alladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqq àwọn tó ṣe wípé wọ́n á máa bára wọn sọ̀rọ̀ dáadáa ìní pé ni wọ́n máa ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ wọ́n máa ń fúnra wọn ní ìmọ̀ wọ́n máa ń fúnra wọn ní òye wọn ò wá ní dáalé níbẹ̀ wọn lórí fúnra wọn lẹ́kọ̀ọ́ wọn ti kọ́ wọn mọ̀ wọ́n sì tó fi kọ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anẹ́sọ̀rọ̀ sáà tó sọ pé ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allama èyí tó dáa jù nínú ẹ̀yin ìjọ mi òun ẹni tó kọ́ al-Qur'an wa 'allama tó náà tó wá fi kọ́ yẹn wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr ẹlẹ́ẹ̀kẹrin náà àwọn tọ́lọ̀ ní sáyà àfihàn pé wọn ò ní ṣòfò òun ni àwọn tó ṣe pé ní wọ́n ń lo ìmọ̀ wọn láti fi ṣe iṣẹ́ dáadáa nípa báyìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ìmọ̀ òní foundation Islam ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ káwa náà kọ́kọ́ ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ bá ti dálé ayé gbé òun náà ló fà tánàbí sọ wa pé ní gbogbo ẹnikẹ́ni tó bá bímọ obìnrin ìkànnì méjì ní mẹ́ta ni tó wá kọ́ lẹ́kọ̀ọ́ ànábì ní pé ẹ̀kọ́ ẹ̀sìn àti ẹ̀kọ́ tó fi dálé ayé gbé ó kọ́ ó sì kọ́ lẹ́kọ̀ọ́ tìjú títí ó fi wá sin ọmọ náà lọlé ọkọ tọmọ obìnrin náà sàní bó ṣe wà ànábì ní pé ana huwa kahataini fil janna báwọn ó ṣe rí ní aljanna túmọ̀ ní pé ní wọn ò ní jìnnà síra wọn intanẹti fẹ́ kọ́ yọ bẹ́ẹ̀ ni pé ní lára àwọn okùnfà aljanna oníkéyìn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ ọmọ obìnrin ìmọ̀ yìí àlàyé láti gbọ́ yìí kádàkùn èyí sì dàgbà mọ́sàwó èèyàn kan ò dàgbà tayọ wíwá ìmọ̀ níbi iṣẹ́ wa kò ní ẹmọ́ wa mọ̀ ìntàfi sin lọ́wọ́ tó fi dúró déédéé láti gbélé ayé wa kọ́lọ́n kó àpọ́nlẹ̀ àgbọ́yẹ̀sì fún wa ìta àgbọ́yẹ̀ náà kọ́lọ́n kó jẹ́ kó ṣe aláǹfààní alákanṣọ́ ọlọ́run ọba subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول